ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Òṣùbà yìí náà ni ọ̀rẹ́ rẹ̀ jáde Basira Badia ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ìbájọṣepọ̀ tó wà láàrin òun àti olùṣọ́ yìí. ó ní nígbà tí òun gbọ́ interview tí olùṣọ́ yìí ṣe tólùṣọ́ yìí bẹ̀rẹ̀ sí ń deny àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ àwọn question tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nínú interview tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni owó ṣe jẹ́ láàrin òun àti olùṣọ́ tí olùṣọ́ ní bóyá 1.5 million péré ló fún òun nínú ẹ̀ àti pé gold nìkan ló rà fóun. òun ni Basira Badia bá bínú fàyà pé gbogbo bí owó ìṣe rìn nínú àkáǹtì ọmọbìnrin yìí òun rẹ́dí àti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí gbogbo bí kinní ìṣe jẹ́. bẹ́ẹ̀ dẹ̀ ló ní olùṣọ́ yìí lọ sí police station láti lọ jíṣẹ́ pé wọ́n kidnap ìyàwó òun. ló bá faraya pé ta ló fún yín níyàwó. gbogbo bí arábìnrin ṣe tọ́jú olùṣọ́ yìí bó ṣe náwó náírà fún gbogbo ẹ̀ ní Basira Badia ló bá faraya pé ìwà báyìí kò jẹ́ ká máa bá lọ́wọ́ olùṣọ́. wo ẹ̀yin tèmi wá nǹkan fìdílé nǹkan. This is Crossblog X TV. Don't forget to subscribe. lọ́rọ̀ kan ṣá Basira Badia ti faraya pé whichever way it is báwọn ò ní ṣe autopsy yẹn àwọn máa ṣe o pé burial yẹn náà ó yìí máa go ahead according to plan but ó ní ṣèbí sample lásán náà máa gbà lára òkú pé àwọn ò ní ṣe autopsy yẹn àwọn máa ṣe pé ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ nípa ẹrẹ́wu ni wo ẹ̀yin tèmi ẹja àjọgbọ̀ kẹ́yìn náà kẹ́ máa fi fídíò yìí sínú comment. tó ti ń bọ̀ tó ti ń lọ UK tó ti ń lọ SA tó ti ń travel tó ti ń bọ̀ Tọ́pẹ́ wá dẹni pé Tọ́pẹ́ wá rí ó wá sọ yín dọ́lọ́hún Tọ́pẹ́ wá ṣé àrò pé nǹkan tó dáa ni kó máa sọ pé I'm sleeping I'm seeing my husband everywhere I'm seeing his picture everywhere. ẹ̀yin wá gbórígbóyà ẹ̀ wá lọ report ní police station pé ìyàwó yín o wọ́n kidnap ẹ̀ o ta ló fún yín níyàwó. láti bí yàn bá mú ọmọ ìdìyẹ sákàtà gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọlúàbí ènìyàn ọdún kìíní lọ mọ anybody mọ rílé rọnú dẹ̀ gbọmọ sábẹ́ ọmọ tó ní wọn kò gbúdọ̀ operation for 5 years kò gbúdọ̀ lóyún fún 5 years nítorí ó ní oògùn tó yẹ kọ́ ọmọ yẹn máa lò kò gbúdọ̀ lóyún fún 5 years ẹ̀rọ ọmọ yẹn lóyún ẹ̀rọ lóyún nínú ọdún ìlàsán ní May ó sì ṣẹ́yún kan òun tó láti ṣọ́ ẹnu mi bọ̀ lágbára lọ́wọ́ náà Tọ́pẹ́ ó máa sùn ha ẹ̀yin mi ní sọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ bá ń gbé ẹ̀ máa bọ́ lọ́n wájú ni àdàbí tí ò bá sí Ọlọ́run ni àdàbí tọ́mọ yẹn ò bá ṣe dáadáa fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ tálíṣe orúkọ ọmọ yẹn tẹ́ ń pè ní ó ní drugs yẹn tẹ́ ń ṣe fídíò tẹ́ ń post àtàwọn àbúrò yín náà máa máa rí o lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tó fojú Tọ́pẹ́ rí àwọn lágbára lọ́wọ́ Ọlọ́run máa gbérú èèyàn tó wọ́ sí bẹ́yẹn ó máa gbé dìde fáwọn náà ó máa gbé alátakò fáwọn náà ní agbára lọ́wọ́ gbogbo èmi gbọ́ létí ni mo gbọ́ létí ni bọ́ mi ìmọ̀ púpọ̀ tó yẹn mi ma pàtàwọn yẹn ń pè mí tọmọ yẹn ń send àwọn messages sí in fact Ọlọ́run mi mọ̀ pé pọ̀ tó mi mọ̀ pé ti lé tó yẹn mo dẹ̀ sọ fún mo ní comfort ẹ̀yin lọ abandon ọmọ síbì kan ẹ lọ abandon ẹ síbì kan ṣé bí tẹ́ ti gbé nìyẹn ìgbà tó wà lọ́wọ́ ẹ mọ̀ kó ní gbóni kẹ́ jèrò ẹkùn ẹ̀ kí ni ìbá tó ẹni tó ń gbowó òde gan tó ń gbowó òde tó ń kówó jẹ tó ń gbowó òde Ọlọ́run save ẹ̀ aṣẹ́wó gan Ọlọ́run save ẹ̀ so kí wàá lè fi ìpè dà ṣé Tọ́pẹ́ wọ́n sì kí ló ok òmùgbó ṣó wá pààyàn ni so tó bá ipò tí wàá mú gbó lóòótọ́ bẹ̀ ṣe ń sọ ṣó pààyàn ni ṣé crime ni mímọ́ kó ti di crime ní Nàìjíríà pé kí wọ́n máa mú gbó does that mean anything so tó bá ipò wèrè lèèyàn kódà ẹgbà sílé láàrin bíi 2 weeks láàrin bíi 2.5 years ẹgbà sílé kò dẹ̀ dá ẹ̀dẹ̀ ń kópa ìgbà tó wó yẹ tí kò bá sí kọ́bọ̀ lọ́wọ́ ọmọ yẹn mọ́ ẹ̀yin wá sọ pé yín ra fóònù fún lọ́mọdé yìí sọ pé yín ẹ wò Ọlọ́run máa ṣe ó máa ṣe o àdàbí tó bá yẹ pé àwọn àbúrò yín ò fìtínà ọmọ yìí nìkan àdàbí tó bá yẹ pé yín náà ò fìtínà ẹ̀ nìkan àdàbí tó bá yẹ wípé ọmọ yẹn kò jìyà lọ́wọ́ yín nìkan òun nìkan lọ́lọ́run ò ní ṣèdájọ́ fún yín ṣùgbọ́n bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ mo fi àṣẹ ìpè orí mi mo fi sọ́lé ni àfi tó bá yẹ pé lóòótọ́ gbogbo nǹkan tẹ̀ sọ ẹ̀ tó bá yẹ pé lóòótọ́ ni nìkan lọ́lọ́run ò ní dá sẹ́ríà fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ ti wà gbẹ́jọ́ tí mo wá sí ṣọ́ọ̀ṣì yín tí mo béèrè pé Tọ́pẹ́ kó gbà tá ṣe program táwa tá láti ṣọ́ọ̀ṣì mi táwa ṣe program lọ́dọ̀ yín èyí lè jẹ́ kó máa bújọ sẹ̀lẹ̀ òun ṣe yàn wọn kì í ṣe bíi sẹ̀lẹ̀ ìjọ yìí ló fẹ́ wí ayé mọ́ sẹ̀lẹ̀ ò kì í ṣe bíi sẹ̀lẹ̀ ò ṣe bíi ìjọ mímọ́ ìjọ tó pé ni ọmọ yẹn sọ ṣé ọmọ yẹn ò sọ ni ṣé ọmọ yẹn ò sọ̀rọ̀ fún mi ni ṣé torí pé mo kàn ṣe ń dákẹ́ pé àwọn nǹkan táwọn fámìlì ẹ̀ ṣì ń sọ pé Basira ẹ ṣì ní sùúrù nà lóòótọ́ náà máa ṣe autopsy ẹ̀ náà mo yàtọ̀ sí autopsy ẹ̀ gbogbo nǹkan tẹ́ jẹ́ ẹ rí irú condition nìyẹn ó dàbí ìgbà téèyàn bá ti lo oògùn ìfẹ́ tán fún yàn ó dàbí ìgbà téèyàn bá lo oògùn ìfẹ́ fún yàn ṣé gbogbo oògùn ìfẹ́ ṣe máa ń jà lára èèyàn ṣé gbogbo ṣe máa ń jà lára èèyàn ẹ wá fílẹ̀ ní kolobo ẹ dẹ̀ mọ̀ bọ́mọ yẹn ṣe nífẹ̀ẹ́ yín tó
lọ́mọ tó yẹ pé ìgbà tó sọ pé òun ò ní travel ọmọ yẹn miss biometric ẹ̀ bí ẹ̀ẹ̀mejì biometric lẹ́ẹ̀mejì ó miss ẹ̀ lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ló ṣẹ̀ṣẹ̀ lọ lọ́mọ tó ń sọ fáwọn èèyàn wípé òun ò ní gbà òun ò ní travel lọ sẹ́ni ìwé òun ò lè travel life kóun fọkàn òun sílẹ̀ lọ́mọ tó ṣe international passport ṣé mo a lot of things ṣáàtì mi kàn ń dákẹ́ lọ́mọ tó ṣe international passport fún yín pẹ̀lú owó ara ẹ̀ láì ṣe owó yín tẹ̀ mọ̀ fúnra yín kí ló dé tẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló dé tẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló dé tẹ wá ń jẹ́ kí tó pé màdàbẹ́ ní pé drug àti orí pé drug yẹn lẹ ṣe kọ̀ sílẹ̀ ẹ ṣe kọ̀ sílẹ̀ ní 2 years ago bàtà ó yẹ̀ṣẹ̀ ṣe sọ́jú tán ẹ má gbàgbé pé ẹ̀sán wọn naira nínú owó sọ́jú ọmọ yẹn àwọn fámìlì ẹ̀yìn ọmọ ọlọ́mọ tẹ wá ń drag ń sìn ẹ má gbàgbé pé bàtà ẹ wọnú ayé ọmọ yẹn tán ọmọ yẹn block gbogbo àwọn fámìlì ẹ̀ ní o ní hospital náà ọmọ yẹn pé ẹ̀yin kọ́ lẹ gbé Tọ́pẹ́ lọ sí hospital o lóòótọ́ Tọ́pẹ́ sùn ọ̀dọ̀ yín mọ́jú bọ̀ yín kọ́lẹ̀ ẹ mọ̀ pé ẹ̀yin Tọ́pẹ́ sùn ọ̀dọ̀ yín mọ́tò ṣẹ́yìn ẹ̀yin lẹ gbà tó ní lumps ní Ṣàgámù ṣẹ́yìn lẹ gbé wá ṣẹ́ ti wà nú ayé ẹ̀gbà yẹn ìgbà tó ọmọ yẹn wá padà dé tí ọmọ yẹn padà dé tó ní tó fẹ́ ṣe mọ̀ pé àwọn fámìlì ẹ̀ ló sanwó hospital fún àwọn fámìlì ẹ̀ ló sanwó surgery fún ẹ wo gbogbo nǹkan tẹ̀ ń ṣe gbogbo nǹkan tẹ̀ gbìn lẹ́ máa ká lágbára Ọlọ́run gbogbo nǹkan tẹ̀ bá ti gbìn lòun lẹ́ máa ká tẹ́ bá jẹ́ káwọn fámìlì ẹ̀ dàbí èèyàn burúkú ọmọ ẹ wọnú ayé ọmọ yẹn tó ọmọ yẹn block everybody aṣolùṣọ́ àgùntàn tí pè wá lórí ẹ̀ tó dájú kí ló yẹ kẹ́ ṣe èmi ò tí gbogbo èèyàn bá lè ṣe mi ò lè ṣe mo gbọ́dọ̀ mọ àwọn ẹbí ẹ bó tiẹ̀ jẹ́ introduction jẹ́ lọ sọ lórí àwọn ọmọ ẹ wá lọ mọ́ra góòdì fún yín kí lẹ́yìn rà fún ẹ jọ kí lẹ rà fún ọmọ yẹn ẹ ṣàlàyé fún mi kí lẹ rà fún ṣé ọmọ yẹn láṣẹ pé ọ̀nà normal dé tá bá sọ pé Tọ́pẹ́ káwo Tọ́pẹ́ ṣé Tọ́pẹ́ máa fẹ́ yín kẹtù jẹ́ olùṣọ́ àgùntàn kẹtì níyàwó méjì ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn ìyàwó yín ti lọ ṣé Tọ́pẹ́ máa fẹ́ yín ṣé Tọ́pẹ́ máa fẹ́ yín láàrin èmi àti yín Tọ́pẹ́ ti travel as far tó ti lọ Yankee as far back as 10 years ago ní Tọ́pẹ́ ti lọ Yankee tó ti ń bọ̀ tó ti lọ UK tó ti lọ SA tó ti travel tó ti ń bọ̀ Tọ́pẹ́ wá dẹni pé Tọ́pẹ́ wá rí ó wá sọ yín dọ́lọ́hún Tọ́pẹ́ wá ṣé àlọ́ pé nǹkan tó dáa ni kó máa sọ pé I'm sleeping I'm seeing my husband everywhere I'm seeing his picture everywhere ẹ̀yin wá gbórígbóyà ẹ wá lọ report ní police station pé ìyàwó yín o wọ́n kidnap ẹ o ta ló fún yín níyàwó láti bí ọba mú ọmọ ìdìyẹ sákàtà gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọlúàbí ènìyàn ọdún kìíní lọ ẹ mọ anybody mọ ẹ rílé ẹ rọnú ẹ dẹ̀ gbọmọ sábẹ́ ọmọ tó ní wọn kò gbúdọ̀ operation for 5 years kò gbúdọ̀ lóyún fún 5 years nítorí ó ní oògùn tó yẹ kọ́ ọmọ yẹn máa lò kò gbúdọ̀ lóyún fún 5 years ẹ̀ ń rọ ọmọ yẹn lóyún ẹ̀ ń rọ lóyún nínú ọdún ìlàsán ní May ó sì ṣẹ́yún kan oyún sì jábọ́ lára ẹ̀ tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ lọ́sípítù nígbà tẹ́ fẹ́ lọ gba ọmọ yìí tẹ́ ẹ̀ mọ̀ lọ́sípítù pé ẹ̀yin wá sọ pé Tọ́pẹ́ ò fún yín lówó kò fún yín ju 1.2 lọ olùṣọ́ 1.2 ni Tọ́pẹ́ fún yín 1.2 àá gbé statement of account ẹ̀ jáde ẹ má wọrí gbogbo transaction bọ́wọ́ yẹn ṣe lọ àti all ma trace everything tẹ́ bá mọ̀ kẹ́ lọ mọ̀ àti gold ẹ wá ní gold ó ra gold fún yín ẹ mọ̀ pé ó mú gbóngbà yẹn o ẹ jọ kí ló ń fi hàn fún yín kò ń ṣèfẹ́ ló fi hàn fún yín ni àbí ṣé Tọ́pẹ́ wá desperate pé kò lọ́kọ láyé yìí mọ́ ṣé Tọ́pẹ́ desperate ni ṣẹ́rí mi ní láti sọ anything mi ní láti ṣe nǹkan kan mi ní láti bọ̀ mo mọ̀ pé àwọn nǹkan tó necessary man ni I'm not here for clout but nǹkan tí mo ṣe jáde lẹ́nìí òun ni wípé kí n lè ṣàlàyé fún yín pé interview tẹ́ ṣe yẹn ẹ níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀ ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ jẹ́ kí wọ́n máa bú àwọn Celestial ọmọ sẹ̀lẹ́ ní mí tọkàntọkàn mi ò dẹ̀ ever ẹni tó lọ́n bá ní pé ẹ máa rí nínú ìwà àti ṣe ẹni tó bá yẹ pé lóòótọ́ láti bẹ̀rẹ̀ ẹ fẹ́ fẹ́ Tọ́pẹ́ ni bẹ́ẹ̀ ṣe lé ẹ fẹ́ fẹ́ ẹ lọ mọ àwọn ẹbí ẹ̀ kò sí bó ṣe lè complain fún ẹ mẹ́yàn kan mọ́ tẹ máa rí tó máa rí yín tó máa mọ̀ yín ẹ mọ̀ ìdílé ẹ fọmọ sọ ẹ wá sọ pé irú olùṣọ́ bẹ́ẹ̀ kí ni ká pè ẹ wá tún sọ̀rọ̀ lẹ́nu olùṣọ́ ṣé mọ ọ́fíìsì yín ni ẹ ọ́fíìsì yín àti olùṣọ́ ṣé mọ nǹkan tó jẹ́ ni ẹ ṣe àdùkọ́ ọ́fíìsì yẹn wọ́n kàn déédéé àyàbá wọ́n kàn déédéé ìyẹ́rì ti ọ́fíìsì ni ṣọ́ déédéé ìyẹ́rì ti ọ́fíìsì ni ọmọ wà lọ́dọ̀ yín fún 2.5 years wọ́n sọ fún yín pé ọmọ yóò gbọ́dọ̀ lóyún lọ hospital àbí doctor sọ fún yín ṣe bẹ́ẹ̀ lẹ́ padà lọ sí hospital yẹn nígbà tí right authorities bá dé nǹkan tí Tọ́pẹ́ ṣáà sọ kò ṣáà sẹ́ni tó lè formulate àwọn èèyàn dóhun Tọ́pẹ́ mọ̀ àbáwọn èèyàn dóhun Tọ́pẹ́ mọ̀ ni mi ṣáà lè fabricate ohun Tọ́pẹ́ má wọrí ẹ jẹ́ kí right time dé but nǹkan tí mo ṣe kọ́kọ́ jáde lé nítorí mi ìfẹ́ sọ̀rọ̀ mi ìfẹ́ sọ anything mo mú ẹnu mi dání but mo kọ̀ rò wípé ẹ̀kan náà lèèyàn kú láyé yìí ẹ̀kan lèèyàn kú
ẹ lè pa mí kẹ́ pa ọjọ́ ọ̀la mi kẹ́ pa gbogbo ìdílé mi kẹ́ pa gbogbo Nàìjíríà kẹ́ pa gbogbo jìhó wọ̀dẹ́ lè pa gbogbo wa pọ̀ wọ́n bí yín dà ẹ tó bẹ́ẹ̀ ni mo sọ fún yín kẹ́ pa gbogbo Nàìjíríà ẹ tó bẹ́ẹ̀ agbára yín ò tí tó bẹ́ẹ̀ èṣù gan ò lè payé rẹ́ wọn bí dà ni mo ṣe dìde pé interview burúkú tẹ́ ṣe ní pálọ̀ tán wá ṣe lọ́dọ̀ yín èyí wá ń jókòó ọmọ tó ń gorí àyẹ̀ kí ni rísì tẹ́ fi lé Tọ́pẹ́ kí ni rísì tẹ́ fi lọ àbádọ́ Tọ́pẹ́ kí ni rísì nẹ̀ ẹ ṣàlàyé fún gbogbo Nàìjíríà kí ni rísì tẹ́ fi lé Tọ́pẹ́ tó jẹ́ pé jọ́tẹ̀ lé Tọ́pẹ́ yẹn gangan láàrin 2 weeks tẹ́ fi lé Tọ́pẹ́ ẹ lọ bẹ̀ lẹ́ẹ̀kan kí ni rísì tẹ́ fi lé Tọ́pẹ́ ẹni tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ tẹ́ love ṣèbẹ́ ní kó lọ sọ́dọ̀ àwọn family ẹ̀ ní kí ilé ṣẹlẹ̀ ẹ sọ fún gbogbo ọmọ Nàìjíríà ó ṣàgbé lọ́dọ̀ yín tẹ́lẹ̀ ni àwọn àbúrò yín gbogbo nǹkan tó ṣe fún ẹ mọ̀ kó tí mi ṣe dùn ṣé àǹfààní nìkan lọkùnrin àwọn àbúrò yín obìnrin ni wọ́n gbà á gbogbo bó ṣe fìtí ní bẹ́ẹ̀ ṣe sọ pé ọmọ yẹn wá báàkì tẹ́rítírì ẹ̀ nínú ilé dájì tí yín báwọn àbúrò yín ṣe sọ wọ́n gbà á kẹ́ bá lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ kẹ́ bá sọ pé èho Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí Mike Adenuga kó lè recognize ẹ̀ èho Mike Adenuga nínú gbogbo Nigeria industry nínú gbogbo both English and Yorùbá industry tó lè recognize ọmọ yẹn single-handedly ẹ wá lọ gba check ẹ rówó ìgbà tí kò wá sí kọ́bọ̀ mọ̀ ẹ wá ní kọ́mọ́ máa lọ mo lọ sí ṣerú ẹ̀ tó yẹ kẹ́ tún sọ̀rọ̀ ká máa rí wípé ẹ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn pé pt wà lára yín àbúrò yín lọ ṣòkiri ẹ ti wò pé ó ti di kòròfo ẹ jẹ́ kó máa lọ kò sí wàhálà ọmọ yẹn ẹ wá sọ pé ọmọ yẹn how much is biscuit how much is sweet ẹ wé egóòdì ọrùn yín tó tó biscuit and sweet yẹn ẹ wé egóòdì ọrùn yín ẹ wé egóòdì tó rà fún yín ẹ̀yin náà mẹyẹ tó jẹ́ láyé tí góòdù wọn yẹ ẹmẹyẹ tó jẹ́ ẹmẹyẹ tí gíráàmù jẹ́ ẹ ló jí biscuit àti pure water that's a slap on your face kí ló ń jẹ́ káwọn ìyàwó yín máa lọ kí ló gbé wọn kúrò àwọn ìyàwó yín tó ń lọ yẹn kí ló gbé wọn kúrò ńbẹ̀ kí ló gbé wọn ẹ wo ẹ jẹ́ kí n ṣàdákẹ́ guys I'm not here to do anything I'm just here to I was so pained sincerely speaking like I was pained when I said the interview I was pained but no man yìí ó tún rẹ́rìn ṣé wọn kí mo mọ yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ mí níjọ́ tí mo wá sí church yín tá wá ṣe tẹ́ ṣe prophet and prophetess tá wá sí church yín tí mo rí Tọ́pẹ́ mi ò mọ̀ pé gbogbo nǹkan tó ọmọ ọlọ́mọ ti ń go through nìyẹn ẹ̀yìn ìgbà yẹn ló ṣàǹsí sọ fún mi ọmọ tó jẹ́ wípé God ẹ̀ níbẹ̀rù Ọlọ́run ọmọ tó wà lọ́dọ̀ yín tẹ́rù ẹ̀ wà lọ́dọ̀ yín tí gbogbo nǹkan ẹ̀ wà lọ́dọ̀ yín ẹ̀ wá gbọ́ wípé ẹ̀yin náà lè fẹ́nu ara yín sọ ẹni ẹ̀ gbọ́ wípé ọmọ yẹn wà lọ́dọ̀ hairdresser ẹ̀yin náà rí condition bí tí Tọ́pẹ́ ń sùn Ọlọ́run mà kú ṣẹ́ o a whole Nollywood celebrity kò tún wá ṣe celebrity lásán ẹni tó ṣàánú fún yín rí ẹni tó ṣoore fún yín rí ọjọ́ kan bó ti jọjọ́ kan tọmọ yìí múnú yín dùn bó jẹ́ ọjọ́ kan ẹ níbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká rántí pé ọjọ́ kan la máa kú ẹ níbẹ̀rù Ọlọ́run ẹ wá wo condition yẹn Tọ́pẹ́ sọ fún mi mo dẹ̀ sọ fún Tọ́pẹ́ nínú chat mo ní Tọ́pẹ́ come to my place please come to my place ọ̀nà kan náà lájọ ń gbé please come to my place I was telling them, I ṣe ìràpadà lọ́wọ́ ní church nìyẹn. Ọmọ yẹn sọ gbogbo nǹkan tó jọ, only if I close my eyes, I'm just seeing my husband everywhere. I'm seeing my husband everywhere. Once if I close my face like this, it's my husband that I'm seeing him everywhere. I'm seeing it everywhere. Only time I get to see him is when I close my eyes. Wálé wo, kẹ wo ọjọ́ yẹn, ọjọ́ kan. Kẹ wá wo ọjọ́ kan yẹn fún ọmọ yẹn. Àti orí tó ṣe fún yín. Mi ní drag bàbá o. Mi ní sọ̀rọ̀ kankan fún bàbá but ọmọ yẹn ó sọ ó ní pé they made me feel like an outsider they made it known that I'm an outsider ọmọ yẹn tẹ́ ẹ sọ pé fẹ́fẹ́ ó wá go through gbogbo bullying ó go through gbogbo sí finish yẹn láàrin ẹ̀yin náà dẹ̀ mọ̀ àtàwọn àbúrò yín kan tó ṣe fọmọ yẹn ò dáa kí ni ìbá ṣẹlẹ̀ kí ni. wọ́n máa gba mélòó wọn they will do the autopsy autopsy ò ń ṣe kìíní tọ́ba yẹn pé wọ́n drag ẹ̀ lọ drag no the burial is still going as fixed ọjọ́ Thursday tó máa sìn yẹn náà lọ máa sìn but they will do the autopsy before then autopsy is definitely they are going to do it ṣebí sample lọ́kọ́ máa gbà lára òkú sample lọ́ máa gbà lára òkú tó máa fi ṣe autopsy kò sí kan tó fẹ́ delay òkú fún
tó bá ti gba sample tó need right samples tó need for autopsy. Ṣé wọ́n máa gbé gbogbo bọ́dí òkú ló máa fi ṣe autopsy ni. Ṣé kán wá sọ òkú ọmọ yìí kán wá sọ òkú ọmọ ìdòkú Mohbad láti bí ọdún bíi mélòó kan. Ṣé kán sọ òkú kìnìún tó máa dráàgì ṣé yẹn ló fẹ́ ni. Irọ́ o ọmọ yẹn jìyà tó kó sinmi. Ó jìyà tó kó sinmi. Wọn ò lè máa dráàgì òkú Tọ́pẹ́ kiri. Wọn ò lè sọ òkú Tọ́pẹ́ di òkú tó ní sin ní 1 year 2 years. She does not deserve that. If we really love her, she does not deserve that. She does not deserve that. If we really love her, they will do the autopsy and they will bury her. Simple. Hey, well, guys, I need to go. I just need to vent all my frustration. I need to make my point there because ọmọ yẹn ò kọ́lé. Let me just keep quiet. Ọmọ yẹn ò kọ́lé. But boy, she interview yẹn mo feel bad, like mo feel hurt. Mo feel ọmọ ẹ̀dá bí gbà tí tó bá gbé egbò jáde látara èèyàn tó gbé yẹn ti fẹ́ máa gbẹ. Kò tí gbẹ o but tó sì calm síbẹ̀. Kẹ́tù wá lọ débẹ̀ kẹ́tù wá lọ scratch ojú ẹ̀. Mo wo interview you keep saying no.